Ilé ẹ̀kọ́ gíga 5 lórílẹ̀-èdè Benin Republic àti 3 lórílẹ̀-èdè Togo ní orílẹ̀-èdè Nàìjíríà dámọ̀ gẹ́gẹ́ bí ojúlówó ilé ẹ̀kọ́ gíga. Ìyókù ayédèrú ni. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí lánàá nípasẹ̀ Mínísítà fún ètò ẹ̀kọ́ ìyún Tahir Mamman nígbà tó ń kópa lórí ètò kan lórí amóhùnmáwòrán Channels lánàá òde yìí. Orí ètò ọ̀hún tí wọ́n pè ní Sunday Politics ni Mamman ti yànnàná pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n gba ìwé ẹ̀rí àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún kàn ń ba ojú orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ni. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé ìjọba ti ń gbé ìgbésẹ̀ láti wọ́gilé àwọn ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́ gíga bíi 2,200 láti orílẹ̀-èdè Benin Republic àti Togo. Ṣáájú ni ìwé ìròyìn The Varsities ti kọ́kọ́ ṣàgbéjáde rẹ̀ pé oníròyìn kan fìdí ẹ̀ múlẹ̀ bóun ṣe gba ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́ gíga kan ní orílẹ̀-èdè Benin Republic láàrin oṣù méjì péré tóun sì tún lọ sìnrú ìlú. Mamman ní eléyìí jáde níbi ìpàdé àwọn ìgbìmọ̀ aláṣẹ tí wọ́n sì fẹnukò pé kí ìwádìí tó lóòrìn wáyé lórí ìwé ẹ̀rí àwọn ilé ẹ̀kọ́ gíga náà àtàwọn ilé ẹ̀kọ́ gíga alábọ́dé kan lórílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà náà ní àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń lọ sí àwọn ilé ẹ̀kọ́ náà ń ta epo sí ààlà orílẹ̀-èdè yìí nítorí ayédèrú làwọn ilé ẹ̀kọ́ náà. Ó dárúkọ àwọn ilé ẹ̀kọ́ gíga 5 tí ìwé ẹ̀rí wọn ṣe ìtẹ́wọ́gbà láti orílẹ̀-èdè Benin Republic àti láti orílẹ̀-èdè Togo tí àwọn ilé ẹ̀kọ́ náà sì jẹ́ ti ìjọba orílẹ̀-èdè náà. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó jẹ ìgbádùn ẹ̀ tẹ́ bá darapọ̀ mọ́ wa lójú òpó The Varsities lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló kọ mi.